alábẹ̀fẹ́ dé wọ́n lè fún wọn tán o ọlá olúwa aláyìnfẹ́ dé alábẹ̀fẹ́ dé wọ́n lè fún wọn tán alábẹ̀fẹ́ dé alábẹ̀fẹ́ dé ó lè fún wọn tán ọlá olúwa o mo mà tún rere dé o ọlá olúwa alábẹ̀fẹ́ dé ó lè fún wọn tán o mo tún rere mí dé èmi náà kọ́ ọlọ́run lókè ní alábẹ̀fẹ́ mo tún rere mi dé aláyẹ̀fẹ́ mo tún gbòdú mi dé ọlá olúwa mo tún gbòdú mi dé ọlá olúwa mo tún gbòdú mi dé ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi happy Easter. Ladies and gentlemen, I greet you. I salute you everybody o. ọlá olúwa yéye mo tún ti dé ọlá olúwa yéye mo tún dé alábẹ̀fẹ́ yéye mo tún dé o. ǹjẹ́ dídé ní ṣèwé adé mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé mo ti yọ bí afẹ́fẹ́ lọ́jọ́ òní mo ti yọ bí àkùnà bàbá èdè ọlá olúwa Gbenga Adeboye abẹ́fẹ́ jẹ́ngbé tíèlì náà rí Atunbi Gbenga Adeboye náà rí mo ti yọ bí afẹ́fẹ́ mo ti yọ bí ọjọ́ mo ti yọ bí àkùnà bàbá èdè ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí lọ́wọ́ ẹ máa bá mi share rẹ̀ káàkiri àgbáńlá ayé ẹ máa share rẹ̀ sọ́tún tẹ́ tí máa bá mi share rẹ̀ sósì káàkiri gbogbo àgbáńlá ayé láolú ti dé lónìí Atunbi Gbenga Adeboye abẹ́fẹ́ jẹ́ngbé tíèlì 1 man battalion caterpillar boy sọ̀rọ̀ tó gbàgbóró bí ni mí mo ti yọ lónìí àlà funfun gbò láàrin onírú aṣọ ayé òní tako sálà náà àràbà yóò ní wó torí pé abẹ́rẹ́ tuntun bẹ̀rẹ̀ gbogbo ẹranko tí ń jẹun tẹ́ tuntun sinmi dictionary ń lè mí ọlá olúwa ẹ bá fẹ̀tùmọ̀ rẹ̀ ẹ yẹ̀ mí wò fínífíní ẹ̀rí ń bẹ ká mọ́ kàdùkan kẹ́ ẹ fa dùkan yani ìdá lójú méjì èdùmàrè ní èkú rẹ̀ ní sábà mọ́ gbámú kẹ́ ẹ mọ́ fi dójú togun ẹni bá ní kí ní ìdánwò tí ń dejú rẹ̀ mú ọ̀ ń tẹ̀lé wáyà sáwọn ogun ọ̀run kó pomi tù wá bá ń kí ọlọ́run bá mi tó ṣe mí bẹ́ ìbà rẹ̀ o ọba ha ọba he ọba họ ọba he ọba 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 tí ń ṣe ohun gbogbo lórí ohun gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo nímọ̀ gbogbo àtìgbà gbogbo ìgbà gbogbo kí èdè máa jábọ́ kéde máa rí bọ́ kó máa gbòmí kọtíkọtí kó máa gbòmí kọtíkọtí èdè máa rí bọ́ máa gbòmí lẹ́gùn máa pa níjọ́ títorí pé mo méjì bọ̀ láti òde ọ̀run kọ́nu kọ́hún sì túnú tẹ́lá lúwa dídágere gángan sí lóhùn sí à ọlọ́run ìjọ bàjẹ́ gbogbo ayé náà ló fẹ́ gbọ́ ìtàn dáàdì wa sọjá ní padà ìparí lẹ́nu mi bàbá ló ní báyìí pé ẹjọ́ o gbogbo nàìjíríà mo dájú díẹ̀ o èèyàn má lọ lóṣooṣì kan wájú mi o tó bá lọ lóṣooṣì kan wájú mi máa ní káwọn boys di padà gbé bàrà adìẹ tó fi lóṣoo yẹn ni o àbí bẹ́ẹ̀ dẹ̀kọ́ nítorí fọ́gbó bàbá mi àgbàlagbà ọ̀pálámbà yántìgà mbẹ́ńtò bàbá mi o bẹ́ẹ̀rí ford bàbá àgbàlagbà ìdí arẹrẹ bàbá o ìdí ìṣànpọ̀nà bàbá mi mo jẹ́ ń tì sexy boy wèrè ìfẹ́ dàbí ọlọ́dẹ ìlú wa sexy boy àwùfọ̀ àbáwo ni bàbá àgbàlagbà gbogbo àtìlẹ́rì sá gbogbo alẹ́rì gan o mọ́ tó ṣẹlẹ̀ ní pé ṣé ẹ ti mú nǹkan yóò ṣe ẹ ti mú gánjà yín bàbá àgbàlagbà wí arẹ́dì sá àti wà ókè gan sá ní báyìí nìsín ẹ wá gbéra pa nìsín báyìí ẹ lọ sí ibi àwọn sáìtì tí mo ní kẹ́ ẹ lọ yẹn ẹ là bá wọn jà ń bẹ̀ ní o ẹni mi ìfẹ́ rẹ ní bọ̀dì lórí ilẹ̀ yẹn mọ́ rárá àti rárá ẹ gbọ́ abẹ́ ẹ gbọ́ bàbá àgbàlagbà ti gbọ́ sà làwọn tọ́ọ̀gì bàbá bá gbéra pa ní wọn bá lọ sórí sáìtì ọ̀hún ìgbà tí wọ́n débẹ̀ wọ́n bá àwọn bíríkìlì àti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni wọ́n kà dábẹ̀rú ni gbàgbàgbà everybody yà dànù gidigidi ìfẹ́wé nígbà tí wọ́n dábẹ̀rú tán bí tí wọ́n ti ń bọ̀ láti wá jíṣẹ́ fún bàbá àwọn ọlọ́pàá kan cross wọn mọ́lẹ̀ ní bùn ọlọ́run ló mọ ẹni tó pe àwọn ọlọ́pàá kan cross wọn mọ́lẹ̀ ní kí làwọn ọlọ́pàá dá wọn dúró fún ọba mú gbogbo wọn gbàgbàgbà odi station àwọn ọlọ́pàá bá lọ tì wọ́n mọ́ station àṣíbi tí wọ́n ti ń kó wọn sínú mọ́tò àwọn ọlọ́pàá yẹn ọ̀kan lára wọn ó escape kan lára àwọn tọ́ọ̀gì bàbá ó bá escape bó ti escape ń tiẹ̀ mu ló wá mú fóònù ló bá ní hello bàbá mi eléwèlè bàbá àgbàlagbà
abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Bàbá ní ló ta ló ń sọ̀rọ̀. Bá mi èmi ni Òṣùfì. Ṣùfì alfa níbo ló wà? Bàbá mi mo wà pa o. Ojú ogun dá o, bá ti dabẹ̀ yẹn rú tán báyìí bàbá àgbàlagbà. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní àwọn ọlọ́pàá wọn ti kó wa lọ báyìí, wọ́n ti kó àwọn mẹ́rìnwó lọ o. Níbo náà kó wọn lọ? Bàbá àgbàlagbà police station Ṣàngó náà kó wọn lọ. Info àti DPO gan wà ń bẹ̀ pẹ̀lú wọn. Ó ṣíọ́. Bàbá mi mo ṣíọ́ sà. Ó dẹ̀ dá ẹ lójú dáadáa. Bàbá mi ó dá mi lójú gidi gan, mo gbàgbọ́ gan bàbá mi àgbàlagbà. Ṣé o kọ nọ́mbà àwọn mọ́tò yẹn sílẹ̀? Bàbá mi mo kọ sílẹ̀ bàbá mi àgbàlagbà. Tẹ́sí nọ́mbà yẹn sí mi pápápá àgbà police station yẹn lọ. Kí ni bàbá kọ́ọ̀tì kọ́ọ̀tàn fún? Bàbá kan pè mí ni pé àlàyé mi Láolú. Mo ní sáà bàbá mò ń jẹ́ o. Ẹ bọ́ sínú mọ́tò báyà fẹ́ dé police station Ṣàngó, wọ́n ní DPO ti lọ fún àwọn ọmọ mi níbi tí mo ti ní kán lọ fara yọ̀ sí o. Mo dẹ̀ mọ̀ pé broadcaster ní ẹ lórí rédíò máa lọ sí broadcast ẹ̀ sí gbòòrò ayé o. Mo ní mo gbọ́ o. A bá bọ́ sínú mọ́tò lódì rán bá ṣe dé police station Ṣàngó ibi sáàjì àwọn bíi ẹlẹ́wọ̀n yẹn ibẹ̀ ni a gbà wọlé. Àti ráwọn forífọ́gbò nínú sẹ́ẹ̀lì àwọn ìdí arẹrẹ, ìdí ìsàpàná, ìdí òbè, ìdí ọjọ́, ìdí òjé, gbogbo ẹ̀ mọ́ra wọn àti rí wọn nínú police station. Bẹ́ẹ̀ náà parọ́ pé bàbá àgbàlagbà afúnilóúnjẹ máa wò bẹ̀ abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọkọ̀ ráfà kútọ́nu èpò ìbọn máa jà lóòjọ́ ẹni kò mẹ́ni mo kò bá mi ibi báyìí láwa. Bàbá ní ìgbà tí ẹ ṣe pé ẹ̀gún yàn ń bì tẹ́ ẹ lọ ṣe é pa yàn ń bẹ̀ ni. Bàbá mi àpàyàn ọkọ̀ tí wàá mọ́nu iṣẹ́ ni. Ṣé ẹ fọ́ yàn lórí? Bàbá mi àfọ́ anybody lórí.